àwọn míì ti pín àwọn kan níbi tí wọ́n ń tò lọ àwọn kan sì níbi tán ń tò lọ láàrin ẹ̀yin ní Kwara North yín gan tẹ́lẹ̀ ń wá gómìnà ọ̀hún gan. ẹ̀yin ẹ̀dà gangan ẹ̀yin lẹ́ ń dà wá rú ní Mòrò tẹ́ ẹ bá ti parí áwọ̀ tí ń bẹ láàrin yín wàláì gbogbo tàwọn ọmọ yín tán tarí síwájú yìí wàláì ó ti tán ṣe bẹ́yìn lẹ bí wa. wọ́n lọ́mọ onílù onífẹ́ tú àjèjì ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ èyí ló mú kí àwọn ẹgbẹ́ kan tó orúkọ wọn jẹ́ Success Stakeholders Group níjọba ìbílẹ̀ Mòrò kí wọ́n ké gbàmígbàmí lọ sọ́dọ̀ adarí nílé asòfin ìpínlẹ̀ Kwara ìyẹn Honorable Magaji àtàwọn ọmọ asòfin níjọba ìbílẹ̀ Mòrò láti wá ọ̀nà àbáyọ sí àìfìmọ̀ṣọ̀kan àti ìyapa tó wà láàrin àwọn olóṣèlú níjọba ìbílẹ̀ Mòrò. èyí lohun tí adarí Magaji tó sọ nípa ìjọba ìbílẹ̀ Mòrò àti ọdún 2027. èyí ni ohun tí àwọn ọ̀nàrẹ́bù tí wọ́n sọ nípa gómìnà Abraham Abdulrasaq. ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. bẹ́yìn lẹ bí wa. ará Mòrò àwọn ò ní gúrùpù tán wá láti Mòrò àwọn ń rọ gómìnà tó gbọ́ torí pé ẹ̀ fún publicity tó ẹ̀ ti ṣe mí. The reason why I'm saying it ni pé ẹ rí i pé ní gbogbo Mòrò kò tí ì sẹ́nìkan tó ti jáde tó ṣe irú nǹkan báwọn. So tó bá fi mẹ́yìn tẹ́ ẹ ṣe irú nǹkan báyẹn àwọn èèyàn gan wọn pè yín sí meeting wọ́n mọ̀ wípé àwọn ẹni yìí wọ́n fẹ́ dáadáa fún Mòrò so ẹnu yóò mọ̀ tọrọ ibi tẹ́nu yóò bá ti ń tọrọ wọn ò ti so kò ní fi yín lẹ̀ tẹ́ fi máa rú ọ̀tọ̀ lọ. List tẹ́ ẹ dẹ̀ mú wáǹsì mo ti rí I will discuss the list with them you understand màá jẹ́ kí àwọn onírúurú méjèèjì ó mọ̀ Alákà àti Maria sọ̀rọ̀ kan wà wíà ta ni wọ́n feel nínú list yẹn ta lè tún fi kún àmọ́ kinní kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ní page 6 tẹ́ ẹ gbé you understand yes ó lè jẹ́ one voice but àwọn míì ti pín àwọn kan níbi tí wọ́n ń tò lọ àwọn kan sì níbi tán ń tò lọ láàrin ẹ̀yin ní Kwara North yín gan tẹ́lẹ̀ ń wá gómìnà ọ̀hún gan tálàyé tí yé yín so wọn àfi kẹ́ ẹ identify ibo lẹgbẹ́ yín fẹ́ belong sí tálàyé tí yé yín kẹ́ ẹ bá sì yẹ̀mí patron ẹ ti mọ ibi tí mo belong sí àbíbò ni kò síbi dé kò sí ẹ mọ́ ti sọ government èmi Ọba Magaji tí mo jòkó síwájú yín gẹ́gẹ́ bí leader ibi tí ń lọ SYG lèmi ń lọ speaker lèmi ń lọ ẹ understand so tá a bá ti ṣe bẹ́ẹ̀ tá a ti mọ̀ a mọ̀ sọ Ọlọ́run ó ṣe àmọ́ nísìn ẹ̀yin lẹ mọ̀ láàrin ara wa pé Yakubu Saliu Danladi la gbé lọ́wọ́ lágbàdo àkókò lọ́wọ́ kò ṣe é fún àmọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe irú tẹ́tẹ́ ń ṣe yìí ẹ rọ gómìnà ní ẹ̀ ní sọ pé gómìnà dákun bá wa fún Saliu Danladi bá wa fún Kwara North tí Kwara North bá ti gbà á tán náà láṣẹ wa máa sọ pé láṣẹ mọ̀ sí. àpọ́nlé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo fi kí yín Ọba Magaji Ọlọ́run ó jàre yín pẹ́ ẹ̀mí gígùn àlàáfíà tẹ́yàn fi ń ṣe ohun rere nínú ayé Ọlọ́run ò bá ń jogún àwọn ṣe understand mo sì mọ̀ yín pé ipa tán kó kìí ṣe ipa kékeré bí Mòrò ṣe wà unite náà ni tó ń jẹ wọ́n lógún òun náà wọn lọ́lọ́run wàá jẹ́ kó jẹ́ tí Mòrò ó fi unite finally táwọn fi sọ pé leader Ọlọ́run wá ní ọmú mi bí ọmọ Ọlọ́run ní ọlọ́jọ́ dé àwọn náà dé wọ́n tẹ́wọ́ gbà mí wọ́n tẹ́wọ́ gbà yẹn Ṣọlá almost every member of this house ni leader tẹ́wọ́ gbà síwájú tó orí ó wọ Kwara North tó bá wá wọ Kwara North bí oore wọn ó ṣe tẹ Mòrò lọ́wọ́ tá a tún ní lọ wòran ọba wa Ṣínà Abdulrasaq mo fẹ́ fi bẹ gbogbo wa tá a jọ mọ Mòrò ẹ dákun torí Ọlọ́run ìfẹ́ tá ní sí bàbá yìí ẹ jẹ́ ká jẹ́ kífẹ́ yẹn kó ṣẹlẹ̀ láàrin wa nǹkan ń ṣẹlẹ̀ dáadáa ní Mòrò nǹkan ń ṣẹlẹ̀ Malam Abraham Abdulrasaq wọ́n sì nífẹ̀ẹ́ wa ní Mòrò wàláhì billahi azim ìlè mọ́ sọ kódà kí n tó wà system jẹ́ káwa náà nífẹ̀ẹ́ ara wa a ti ṣẹ́ra wa lọ́nà tó pọ̀ ẹ̀yin Kàwúmí ẹ̀yin ní bá wí ẹ dákun ẹ̀yin mọ̀mọ́ mi tó wà níkàlẹ̀ náà tó lẹ́nu gbà tèmi náà dé lágbájá ṣe báyìí làkàṣègbè ṣe báyìí tàbájó tán ní move forward ẹnu kan tó transfer láàrin yín òun náà làwa tá a jọ ọmọ la dé báyìí
àmọ́ ó wù wá kó pin lórí tiwa náà kẹ́yìn náà lè jẹun ọmọ nírọ̀rùn. Ìyá ń jẹ Mòrò kìí ṣe ìyà kékeré, kódà nǹkan níwọ̀nba tí wọ́n bá pín ní ti wọ́ọ̀dù gan Mòrò tún ní rí kó lásìkò látara ń pẹ́nu òkò ìjọ òla tó fẹ́ ṣe léyìí dà ṣe àwa táwa rí nǹkan yìí kò tí ì ṣe pọ́gò rántí wọ̀ ọ̀gá rántí wa kò sí tí wọ́n ń ṣe central tọ́gò nìkan ṣe ti Mòrò tí wọ́n ní ṣe ti Mòrò àmọ́ ẹnu tí ó kù ló jẹ́ kó fi rí bó ṣe rí. Ẹ jẹ́ ká dáríjì ara wa, ẹ dákun torí Ọlọ́run, individual differences tí ń bẹ láàrin wa ẹ jẹ́ ká fojú fò torí títa àwa ọmọ tẹ́ bí yìí, torí pé kí ni tárò ò bá dẹ̀ wá kí làwa náà fẹ́ rí mú wálé, kò sí nǹkan kan tá a lè rí mú wálé. Wàhálà yìí sì pọ̀, ẹ ti ń ṣe wàhálà nísì kì í ṣe sí. Ó fún lídà ṣe, kó bá wa fún wọn ṣe jálẹ̀ kọ́gà gan tiẹ̀ ìsinmi kan gbọ́n pé Mòrò kí ló ṣẹlẹ̀ Mòrò Mòrò ti unite wọn láwọn support yín wholeheartedly ẹ mọ̀ kọ́gà ó ní hey alihamdulilayi àbí mo parọ́ ni lídà. Mòrò lónìí Mòrò lọ́la wàláhì bíláì láìsí inú owó dùn torí pé kí ni kò síjọba tó rántí wa báyìí rí bó ṣe jẹ́ pé oko ni wá látijọ́ tí wọ́n ti ń ṣèjọba tèmi ti gbọ́n township road wọ Mòrò rí ṣe mo parọ́ not to talk of general road tó jẹ́ pé tó jẹ́ access road sílùú kò wọbẹ̀ rí. So ẹni tó wá fi irú nǹkan báyìí rántí wa èèyàn dáadáa ni wọ́n sì fẹ́ dáadáa fún wa wọ́n tún wá fẹ́ dáadáa fáwọn ọmọ. So ẹ dákun torí Ọlọ́run abẹ́ yín náà ni gbogbo tí ń ṣẹlẹ̀ mi máa ń sọ fún gbogbo àwọn tó ń jẹ́ ẹ̀dà ẹ̀yin ẹ̀dà gangan ẹ̀yin lẹ́ ń dà wá rú ní Mòrò tẹ́ bá ti parí áwọ̀ tí ń bẹ láàrin yín wàláì gbogbo tàwọn ọmọ yín tán tarí síwájú yìí wàláì ó ti tán ṣe bẹ́yìn lẹ bí wa alágbájá ní tó ń ṣẹlẹ̀ láàrin mi àti lágbájá ó ti tán a ti ń ṣe pọ̀. Tí ó fi rọ ara ní tó fi ara ó fi ìtúwé kálù ibi tí báyọ̀ bá wà wọ́dà wàhálà rẹ̀ yìí máa pọ̀ ju opposition party mélòó. Gbogbo ọ̀nà tẹ́ bá lè bá wa lò lẹ́rù pé àwọn stakeholder starting from elected appointed and other stakeholders tó wà ní Kano and former so that when I do former stakeholder lẹ́ẹ̀lẹ́ àwọn ẹ̀rọ àwọn former so wọ́n ṣe bring wọn together tí o sì ní sí ìyàpẹ̀ níbi tí ìyàpẹ̀ ló bá ti. níjọ ohun àná orí àti bó ṣèlú ìbọn ní Mòrò nísìn ó lé 40 years ìdàrú bọ́ wá fẹ́ ká ṣe mo fẹ́ kí lídọ̀ ràn wá lọ́wọ́ náà làwọn díìsì tí mo kọ yìí ní ìgbélé wọn lọ́wọ́ ẹ wàá jọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú lídà torí spíkà ti ṣerú ẹ̀ tí mo gbọ́ èmi ò dé ìwà mo gbúrí ìka pé spíkà pa local government kan wọ́n sì bá wọn sọ̀rọ̀ Ọlọ́run sì ni wọ́n padà yíra wọn lídà náà wà ràn wá lọ́wọ́ gbogbo àlìsì tí mo kọ yìí they are going to be invited láti gbé yes sir ẹgbà so ẹ̀yin tẹ́ wà ní position ẹ̀yin lè ẹ fọ́ọ̀mù kankos àfi ń decide ọ̀rọ̀ Mòrò yóò kò ní sí pípa fashion kankan wọ́n ó pè everybody on board bí nǹkan bá dé àwọn ó jòkó wọ́n decide yóò sì tẹ́ gbogbo torí kò sẹ́ni tó wà ní represented àwọn ní kí wọ́n dákun wọ́n bá wa pè wọ́n lídà ìdákun tó lọ́ mọ bẹ̀yìn ni kí wọ́n bá wa pè gbogbo àwọn wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ láti di chairperson wa kí wọ́n initiate meeting kí gbogbo owó pé kó tó di 2027 àfẹ́ yọ̀bọ̀ mọ́ Mòrò àfẹ́ kí faction kan wà mọ́ kí gbogbo wọn ríra ká máa dì mọ́ra wa káwọn sọ pé eléyìí 13 eléyìí máa wọlé ọ̀kẹ́ eléyìí it's not helping us náà ló jẹ́ káwọ́ ojókòó ọ̀pọ̀ sí faction kankan àfi gbé làwọn láìpẹ́ àmọ̀ sí àbíjọ́ láti gbó báyìí ẹ̀dá kan tó Ọlọ́run ara ṣẹ́ tí ẹ bá wa ṣe nù tó Ọlọ́run gbàrọ̀ Ọlọ́run àti ẹ̀ ti dúpẹ́ nítorí wọ́ọ̀kù falẹ̀ lẹ́sàn tí ń bọ̀ yìí kò sí kankan mọ́ Babangida àti ẹ̀dọ́sì Tinubu Jonathan ẹ̀dọ́sì Tinubu pé Ìlọrin yí padà smart city tí ọ̀gá promise ó ti mú un ṣe. ọ̀sẹ̀ tó sọ̀rọ̀ Mòrò báyìí ẹ̀yin ni Ọlọ́run sì fún ní sí Ọlọ́run fún ní tó onírò tí wò yìí tí a bá pe Kwara North ní wá àtàgbèrè Kwara North Ìlọrin mọ́gbélé gbogbo wa oníkọ̀ọ́sẹ̀ dọ́là ní ìlú Ìlọrin tọ́kọ́ ní sí gẹ́gẹ́ bá ṣe sọ tó bá ṣe ká kọ́ sáà pàṣẹ ni wọ́n máa ń fa ìfàṣẹ àgbà ní conference níbẹ̀ yẹn wọ́n dé bá lọ èyí tó bóyá gbọ́dọ̀ ráyè láti sẹ́tù ní àgbègbè èèyàn náà láti sẹ́tù Ọlọ́run sì fún wọn sọ èsì yẹn because this is 2025 kátólà àpè ìbẹ̀rẹ̀ àní wọn máa bá báyìí lọ ká bá bẹ̀ wọ ilé Ọlọ́run bá pa gbogbo faction láti